tún máa sọ̀rọ̀ Aláàfin lọ́tẹ̀ yìí ládùúrú tó fojú Aláàfin àná rí Almaroof kò dìgbò bá porúkọ ẹnìkankan ẹ jẹ́ adárúkọ rẹ̀. ìsọ̀rọ̀ gbogbo ìmọ̀ràn lẹ́yìn gbà lọ́wọ́ Aláàfin a máa ṣẹ̀ṣẹ̀ wá fàájà ni mi ì ní play nínú bọ̀ máa play ní next voice message gbogbo ẹ̀jẹ̀ máa sọ̀rọ̀ ìgbà ẹlẹ́ máa mú wípé Aláàfin kì í ṣe ọba téèyàn rí bí mo fi Ọlọ́run búra mo ní voice yẹn lọ́wọ́ mo ṣe àkúnlé fọ́ọ̀ ni mi ò fẹ́ play voice òun àti bàbá gbogbo bó ṣe ń gba ìmọ̀ràn lọ́wọ́ Aláàfin gbogbo bó ṣe mọ ìtumọ̀ Aláàfin ló mọ ìtumọ̀ ni a gbọ́ pé wọ́n ní Ọọ̀ni Ifẹ̀ àná wà lára àwọn tó ń ti wa lọ́wọ́ wọ́n kílèmù olórí ọba ẹ má kílèmù olórí ọba níbi t'Aláàfin wà o mo sáré sọ yẹn mo mẹ́ta. àwọn tá à ń lo bàbá mi fún bàbá wa ní gbòó torí ẹni tó bá kódà ojú Aláàfin lọ ojú Ọọ̀ni lọ ojú Aláké lọ ojú Àwùjalẹ̀ lọ ojú Olúwo lọ ojú ọmọ Èkó lọ gbogbo ẹni mo fi sọ ẹgbẹ́ kiri. dundun rẹ̀ ńlá ta ntọ́ imú ẹ máa tàtàpò lọ látògbómọ̀ṣọ́ lọ sí Ẹdẹ ó fẹ́ yọnu sí àwọn ẹni ẹlẹ́ni lọ́hùn. bàbá tìbí Ẹdẹ jẹ́ ó jẹ̀ràn ẹ̀ débi tó o fẹ́ tó máa nù ún lọ́rọ̀ ńbọ̀lẹ́ tíjọ jẹun kan gbá tó o ti fi Sunday Igboho gbé gbogbo ọba ilẹ̀ Yorùbá ipò ju gbogbo wọn lọ. ìwọ onísọkúsọ kí ló dé ìwọ nìkan ni ṣé ìwọ nìkan ni sọba tán sì ń sọ pé kìnìkan ṣẹlẹ̀ nǹkan kan ìgbà àwò ṣẹlẹ̀. abéèrè ojú wa tì ọ́ ẹ̀yin ń pera yín ní ẹ fẹ́ gbalẹ̀ Yorùbá Ifá wa ń lọ mú yàn ní Amẹ́ríkà. ṣé rí ọ̀rọ̀ ọba tó ṣẹlẹ̀ tí gbogbo èèyàn ń gbé káàkiri ọba Aláàfin tí wọ́n ṣẹ̀ṣẹ̀ joyè mọ̀ ṣe o. ọba Aláàfin tán ṣẹ̀ṣẹ̀ joyè ṣé inú ọ̀pọ̀lọpọ̀ ò dùn sí ni wàhálà fi tó yìí ni àbí báwo torí kò tiẹ̀ wá yé èmi o àfìgbà tí mo rí fídíò tí Almaroof ṣe torí èmi ò ń dàyàn pé o mi ò dẹ̀ níjà pẹ̀lú anybody ọ̀rọ̀ pẹ̀lú àlàyé ni mà ṣe o. ṣé ẹ rí ẹ dákun ta ló kó bá àwọn ọmọ Yorùbá náà ta lẹni tó kó bá ẹ̀yin ọmọ Yorùbá tàbí àwa ọmọ Yorùbá mi ní yọra mi tá ń kó bá wa ná. nínú ẹ̀sìn Islam kò sí déédéé kò sásopọ̀ nínú ti Kìrìsìtẹ́nì kò sásopọ̀ nínú toníṣẹ̀ṣe kò sásopọ̀ inú èwo la wá wà báyìí nísìn. Almaroof sórí kò dìgbà tán bá ní èèyàn mu gbó tàbí èèyàn mu Colorado àbí bò náà ṣe pé má ṣì mí gbọ́ o Almaroof má ṣì mí gbọ́ rárá. dundun rẹ̀ ńlá ta too much lọ fún check up doctor and spiritual lọ fún check up dáadáa àìjẹ́ bẹ́ẹ̀ ọjọ́ iwájú rẹ yóò dáa o. èmi ò fi ẹnu òdì báyàn sọ̀rọ̀ Almaroof mo tún rí ṣóò tó ṣe fún kábíyèsí Ẹdẹ kábíyèsí tìmí Ẹdẹ ìwọ ní kábíyèsí tìmí Ẹdẹ ó kúnlẹ̀ fún ṣéwù nílọrin ṣéwù ọlọ́run jẹ́ kẹ́mi bàbá ogun oníkálukú láàlá rẹ̀ Almaroof
ṣó o mọ̀ pé àìmọye èèyàn ló ti bá pàdé nínú ìrìn àjò rẹ? o ti bá àìmọye èèyàn pàdé nínú ìrìn àjò rẹ tó sì jẹ́ pé kódà bó bá ní nǹkan rẹ ṣe o lè ti torí ẹ̀ kó lọlé, tàbí nílùú èbó yẹn náà kó ti torí ẹ̀ kó dẹ̀ lọ ọbẹ̀ kó lọ bá ṣe ṣíṣe, tàbí kí nǹkan dáadáa ó pa yín pọ̀. ọkọ onítọ̀hún ó pè ọ́ tàbí kí wọ́n náà ó pe onítọ̀hún. Ẹdẹ sí Ìlọrin wọn ò jìnnà. Ẹdẹ sí Ìlọrin wọn ò jìnnà rárá. ayé àtijọ́ ni mọ̀fẹ́ lágbájá mọ̀fẹ́ tàmẹ̀dùn, ọmọ mi ni o fẹ́, nǹkan kan ni o fẹ́, a ti rò pọ̀ mọ́ra wa. ó dá gbogbo ọ̀rọ̀ tó wá ń sọ ètò nígbà náà. kábíyèsí wa Tìmí Ẹdẹ dákun, tí n bá ń porúkọ yín kó lè bá a yọ̀ lẹ́nu, kó lè bá a dùn ní, kọ́rọ̀ yìí ó lè bá a ṣe sọ ni, kì í ṣàrífín rárá. ẹ jẹ́ ká fún ọmọ aláìlójútì aláìlẹ́kọ̀ọ́, ẹ jẹ́ ká fún un ní gbólóhùn. Almaroof, bí mo fijọ́ kan jù ọ lọ, wàláhì ò lè fi ọ̀bẹ bù ú. ọpọlọ eku, kódà ọpọlọ ọmọdé ó yá ju ọpọlọ orí rẹ lọ. nǹkan tó o bá ti ṣe tẹ́lẹ̀ ò kì í rántí ni. mo béèrè, àwọn wo náà yàn ọ́ sí sọ̀rọ̀sọ̀rọ̀ nílùú Ògbómọ̀ṣọ́ náà? tó ló jẹ́ kan nù sọ̀rọ̀sọ̀rọ̀ nílùú Ògbómọ̀ṣọ́, àwọn wo? àwọn ẹni wọ́n ń gbọ́ tẹnu rẹ̀, wọ́n ń wò ọ́ níwò wípé ọmọkùnrin yìí ò gbádùn ni. ọ̀rọ̀ ọjà kọ́ Almaroof, ìyàwó rẹ̀ lè jáde kó gbìjà ẹ̀ o, tí ò bá mọ bí ó ṣe fi ìtàn kó fi kì ọ́ mọ́lẹ̀. tá a bá ń bú àwọn obìnrin míì ipe ọkọ wọn ò báyìí, tó bá yarú tó bá ń sọ̀rọ̀ bí Almaroof báyìí níta, ẹ̀tọ́ obìnrin yẹn tó sì nífẹ̀ẹ́ rẹ̀, ẹ̀tọ́ rẹ̀ lè ní kókó pa lẹ́nu mọ́ kókó kó máa wò ní bí dèdèrìn. adójútì ní nǹkan tó ń ṣe. ó ń dójú ti àwọn ọ̀rẹ́ ìyàwó rẹ̀ gangan, kì í tún ṣe ìyàwó ẹ o, torí kádàrá aláwa kàǹkàdìrì ntọ́lọ̀ ti kọ́ mọ́, ó ti kọ́ mọ́ náà. ṣùgbọ́n àwọn ọ̀rẹ́ ìyàwó rẹ̀ ò ń dójú tì wọ́n, àwọn ẹni tó sọlù tán tún mú ẹ níbi ọ̀rẹ́, ò ń dójú tì wọ́n níbi ọ̀rọ̀ sísọ. kí ló fẹ́ gbà nù kó o mọ̀ dorí àwọn ọba pọ̀? kí ni nǹkan tó o fẹ́ gbà? gbogbo ẹgbẹ́ tó wà nínú rẹ̀ pátá àríyọrí nǹkan kan. ọjọ́ kìíní àná ṣe bí wọ́n fi ọ́ jẹ olórí nǹkan kan ní ẹgbẹ́ ọmọ Ọ̀yàn ni, wọ́n mọ̀ padà yọ ọ́ bí ìjìgá ni. tí Yorùbá Nation tẹ́ ń ṣe yìí náà, èyí tó kópa nù wàhálà tó ṣẹlẹ̀ nínú yìí ló pọ̀ jù tí wọ Almaroof kópa. dákun Almaroof, jáde kó o bú mi dáadáa. tí àwọn onílàákàyè bá gbọ́ ọ̀rọ̀ wa, àwa méjèèjì, bàbá Tìmí Ẹdẹ kábíyèsí, wọ́n lọ Ìlọrin, ọ̀rẹ́ lè pa wọ́n pọ̀, tàbí kán jẹ́ senior wọn. nígbà bàbá Tinubu fi lọ sí Ìlọrin, ó gbọ́ ìtàn tí bàbá pa ni. wọ́n ní bàbá kábíyèsí nílọrin, ṣéwù nílọrin, emir nílọrin, àwọn lọ́balọ́ba ń jókòó tì wọ́n, aládé wọ́n ń jókòó tì wọ́n nínú ààfin. tó o bá ní fọ́tò mo lè bọ́ ọ wá jáde Almaroof. Ọ̀yọ́ ọbọ ní tiẹ̀ náà. ó mọ̀ ga lára ẹ o. tán bá wá kúnlẹ̀ tán rẹ́spẹ́ẹ̀tì wọn,
adé ń bẹ lórí bàbá wa Tìmí Ẹdẹ. Emir adé náà ni náà ń pè ní Emir King of Ìlọrin, King of Saudi, King of ilẹ̀ Haúsá. Ìní Emir èdè ní Emir yìí. Ṣóyìnbó ń pe ọba lọ́ba ni, king náà ń pè é. Olórí làwa ń pobìnrin. Princess náà làwọn òyìnbó ń pe obìnrin. Almaroof mẹ́bà Amẹ́ríkà ló wà. Ó sì ń proud ipò kàwé. Ọ̀gá ọlọ́pàá ni ẹ́ l'Amẹ́ríkà. Kò yọ lára ẹ̀. Tóí tí bàbá wa Tìmí Ẹdẹ bá wá rẹ̀spẹ́ẹ̀tì Emir, ó ti pọ̀ jù. Ńjọ́ ni wọ pẹ̀lú bàbá Tìmí Ẹdẹ, ńjọ́ lẹ́jọ́ sọ̀rọ̀ pọ̀, jẹ́ tíjọ́ sọ̀rọ̀ pọ̀ rí. Débi tí ń dojú ti ìwọ ta ni. Aláàfin tó ń wá ń sọ̀rọ̀ ní ìsìn, ó mọ tó fojú Aláàfin àná rí ni. Kábíyèsí bàbá Lámídì, ọ̀run rẹ o. Sunday Igboho mọ̀ lójú bàbá Aláàfin lọ. Débi bàbá wa onírìṣà tó bá wá wí bẹ́ẹ̀ só ti pọ̀ jù ni. Sunday lẹ́gbẹ̀ẹ́ bàbá wa òrìṣà. Bàbá wa ò ní sí Sunday Igboho, èwo ni ọba, èwo ló jura wọn lọ. Ẹ kàn máa fẹ́ kí Sunday ò máa fetí, òun náà sì ní kò mọ kó pe gbogbo ẹ̀yin ẹlẹ́nu yíyọ̀ tẹ́ ń ṣàkóbá fún, kò mọ kó pè ń jókòó. Ipe ìtàn kan wà ńlẹ̀ o, ẹ má jẹ́ wọn máa kókò kúkò. Nǹkan tó jẹ́ pé ntẹ́ gbọ́dọ̀ gbàgbé ni kẹ́tó pilẹ̀ òmíì. Ìwọ Almaroof, ṣé owó orí nẹ́ẹ̀tì ló ń wá ni? Èrò ló ń wá kérò ní àbíbò? Ṣé wọn ìmọ̀ ọ́ tó? Ayé ti mọ̀ ọ́ lónísọkúsọ. Almaroof, wàláyé mi ìyá Kàsẹ́ẹ̀tì mo ń sọ̀rọ̀. Tí ó bá jẹ́ pé ìyá kan náà bàbá kan náà ló bá jọ bí èmi pẹ̀lú rẹ̀, ń bá ti dìzó rẹ̀. Ó wà l'Amẹ́ríkà. Ara tí ń sọ fáwọn ará ilé nù. Ẹni yìí ju ẹlòmíì lọ nílùú èbó yìí. Ó kọ nílùú èbó. Tẹ́lòmíì bá náà lẹ̀bi tó àṣà báyìí ó ti rẹ̀. Iṣẹ́ ni bí ẹṣin. Ìwọ ti gbàgbé pé o ti fi Sunday Igboho wé Aláàfin ni. Tó lójú Aláàfin lójú Aláké lọ, ààbọ̀ kò bóde, ìwọ onísọkúsọ yìí. Aláàfin tán wá jẹ lónìí kábíyèsí o, brọ́dà wa. Adé òpẹ́ lórí o ti joyè yìí náà o ti jẹ́ àjẹgbé. Wọ́n bá lò rà á, wọ́n ti sọrú ẹ̀ fọ́nà rí. Ọ̀run ò ti torí ẹ̀ ya bọ́lẹ̀ ayé social media ni. Kábíyèsí Aláàfin tuntun. Adé apẹ́ lórí. Ẹ má jẹ́ kí àwọn ọmọ ọ̀sán. Ẹ má jẹ́ kó kankan ṣàkóbá fún yín. Ẹ wo Almaroof dáadáa. Tó bá lóun wálé òun gbìjà yín òun ní kinní kan yín irọ́ ni. Bó ṣe ní ohun Aláàfin àná lọ́wọ́ bẹ́ẹ̀ ni ó ṣe kátó Aláàfin òní mọ́wọ́. Almaroof ṣàgbéjẹmọ́wọ́, dùndú rẹ̀ láta púpọ̀ jù. Wàláì. Blọ́gà ni ẹ, blọ́gà sọ̀rọ̀sọ̀rọ̀ ni ẹ, sọ̀rọ̀sọ̀rọ̀ lèmi náà. Ǹjọ́gbọ́ Tìmí Ẹdẹ, kábíyèsí Tìmí Ẹdẹ tó tún lọ ta mọ́ yẹn mo fẹ́ fi yí ọ. N tó bá ti jẹ mọ́lẹ̀ Yorùbá, àwa ìṣàì lójú tí a ní tìtorí ipá gbé nǹkan kan
ńlá dání ìgbà kan ló lẹ́lòmíì ti wà láìrí oúnjẹ ajẹ Ọlọ́run ló gbé sípò yẹn. Kò gbéra ẹ̀ nígbè wípé ta lèmi ni. Ó mọ pò tí bàbá wa emir of Ìlọrin ó mọ pò tán wà kó tó di pé wọ́n di emir. Tán bá láwọn wo ni lọ́ọ̀yà. Bàbá emir jẹ́ kan nílùú àgbáyé láì ṣe Áfíríkà nìkan. Kò síbi tí ò ta gbò sí. Káwa tó tún sọ pé ó tún wá jẹ́ emir ńlá kan ní odidi ìlú tí àwọn ọba ń péjọ tán jọ ń jókòó àtòníṣẹ̀ṣe àtèyí tí ò ṣẹ̀ṣe wọ́n jọ ń wà láàfin. Tó bá jẹ́ yẹn lẹ fẹ́ gbọ́. Ojú ò tiẹ̀ tì ọ́ kó o tún máa sọ̀rọ̀ Aláàfin lọ́tẹ̀ yìí ládùúrú tó o fojú Aláàfin àná rí. Almaroof kò dìgbò bá porúkọ ẹnìkankan ẹ jẹ́ á dárúkọ rẹ̀. Dùndún rẹ̀ ńlá ta ń tó imú ẹ mọ́ tàtàpọ̀ lọ látògbómọ̀ṣọ́ lọ sí Ẹdẹ. Ó fẹ́ yọnu sí àwọn ẹni ẹlẹ́ni lọ́hùn. Bàbá tìbí Ẹdẹ jẹ́ ó jẹ̀ràn ẹ̀ débi tó o fẹ́ tó máa nù lọ́rọ̀. Ńbo lẹ ti jọ jẹun kan gbá tó o ti fi Sunday Igboho gbé gbogbo ọba ilẹ̀ Yorùbá ipò ju gbogbo wọn lọ ìwọ onísọkúsọ yìí. Sunday Igboho mọ gbogbo tẹ́ ẹ ti kọ́ọ̀sì nínú ìgbésí ayé òun náà tún òun gan-an mi ò mọ tí mo lè pe Sunday Igboho tí gbogbo ọlá tó o ní Sunday Igboho. Ó rí àwọn ẹni rere mọ́. Ó rí àwọn ẹni yìrìn mọ́. Ẹ mọ́ purọ́ fáyé mọ́. Wọ́n ti tà ọ́ kọjá ibi tí ò yẹ kó o ti ríra rẹ̀. Ó ti yẹ ojú báyìí lọ. Àbó ṣe bí wọ́n yìn ọ́ ní gbogbo orúkọ tá ń pè ọ́ níta ni. Àbùkù ńlá náà ti kó bá ẹ̀. Almaroof ó mọ̀ láyà o. Ó ṣe kúkú dúró l'Ógbómọ̀ṣọ́. Kúkú dúró l'Ógbómọ̀ṣọ́ má tún ta mọ́ Ẹdẹ lọ. Mẹ́bí nínú Yorùbá nation lẹ́lẹ́ńlọ́ pa Olúwo. Tẹ́ ẹ ló gbé Fúlàní sílé. Òun ni kú kàn. Ńlòun náà fi ń fojú yín hàn mọ́ bò. Almaroof ó mọ̀ ga lára ẹ o. Tá bá ń bẹ̀rù ká bẹ́ẹ̀ sọ ọ̀rọ̀. Ìwọ ni ta ni téèyàn bẹ̀rù ìwọ ni ta ni. Nítorí o jẹ́nu yàrá ẹ kó o ní owó òlè ní tó Kárúnà. Odidi ọba Ọ̀jájá ó wàá gbé púrúfù jáde o. Àbó ṣe bá Amẹ́ríkà tó wà yẹn ọ̀run ló wà ní. Kò sí bí ẹjọ́ ò ti lè wá bá ẹ̀ Almaroof. Kò sí bí ò ti lè jẹ́jọ́. Àwọn ẹni sọ fún ọ tí wọn ò bá lè sọ jáde ìwọlẹ́lẹ́nu jáwáyà. Ìwọ olùránṣẹ́ ìránṣẹ́ àṣetáàní. Torí wọ́n tiẹ̀ ń lé sùdà.
Almaroof ó mọ̀ ń dán nǹkan wò. Mo rí tájànàkú náà ṣe ọ́díò yẹn mo ní nǹkan mọ̀ tí ẹrẹ́rẹ́ ti rùn. Ó dá sáwọn ọba méjèèjì tó wá fẹ́ máa fi ta yín ọba Fúlàní and then ǹjẹ́ wọ́n mọ bí àwọn ọ̀ràn bàbá rẹ ti jáde? Ṣé Fúlàní ò sí l'Ògbómọ̀ṣọ́? Kò ti bá nù ran Ògbómọ̀ṣọ́ sùn tán bímọ fún un. Almaroof má ṣàkóbá má ṣe àkóbá àwọn òsínú ẹni tí ń rìnyàn fi nù lẹ̀ Yorùbá tiwa o. Àwa ìsí ìgbà kan rìnyàn fín tọ́ba bá ṣẹ̀ tójú rẹ̀ ti rí pé wọ́n Aláàfin tá a ṣẹ̀ṣẹ̀ jẹ ní ìsìn kábíyèsí mo tún fà yín létí ẹ ṣọ́ra f'Almaroof ó fẹ́ kó gbó sí yín lápò lẹ́rí yẹn. Kí ló dé ìwọ nìkan ni? Ṣé ìwọ nìkan ni sọ́ba tán sì ń sọ pé kìnìkan ṣẹlẹ̀ nǹkan kan ìgbà wo ṣẹlẹ̀? Abéèrè ojú wa tì ọ́ ẹ̀yin ń pera yín ní ẹ fẹ́ gbalẹ̀ Yorùbá Ifá wa ń lọ mú yàn ní Amẹ́ríkà kó o lè bá a mọ̀ pẹ́lẹ̀ Yorùbá ẹ ti sọ́ di ahoro ẹ ti sọ́ di ìdàkudà kódà ilẹ̀ Fúlàní wá yájú lẹ̀ Yorùbá wa òun náà lọ àbó mọ̀ ni. Nǹkan àjókòsọ ni tó wà nílẹ̀ yìí ìnìwọ́ wá fi ń yàkàyàkà àwọn ẹni ẹlẹ́ni ń bo lọ ní ti ráyè pé ẹ mọ́ jọba. Ilé Ifẹ̀ lọ níwà Ògbómọ̀ṣọ́ sì wà ń bí ó wà tọ́ba bá ń ta òun síra wọn kò kan ayé kò kàn wá àwọn náà mọ bí wọn ò ṣe parí ẹ̀ ṣó o bá ń jẹ́ ń bẹ̀ ni àbó o bá ń mú ń bẹ̀ àbó ẹjọ́ gbóṣùbà fúnra yín. Ìwo eku ọ̀dá dá burúkú yìí bàbá tì mí ẹ̀dẹ ló tún ta mọ́ pẹ̀lú bàbá nílọrin ṣéwù tí ó tún gbé oríkì lórí. Àṣé ìwọ gangan kó o má jẹ́ oníwà àgàbàgebè báyìí kí n pàdé rẹ níta tí mo sì ti mọ̀ ọ́ rí tàbá àtijọ́ kàwé rí tàbọ̀ ti gbà mí lẹ̀ ní nǹkan kan rí ó ti di dandan ìníwó pé torí pé mo fọjọ́ jù ọ lọ nọ́mbà ni kódà kó má tún jẹ́ nọ́mbà bí Yorùbá ṣe é ṣe nu ó dáa kí ni sáà ilẹ̀ Yorùbá tẹ́ ẹ lẹ́ẹ̀fẹ́ gbà sórí burúkú òun àrùn tẹ́ ń sọ kiri náà ni. Ó ti di dandan kí n kódà kí n dì mọ́ kí n tún bẹ̀rẹ̀ mọ́lẹ̀ kí n kúnlẹ̀ fún ọ. Igi mú jìnnà sórí. Bàbá wa Tinubu ó ń kí bàbá àtọ́ba àti pírẹ́sídẹ́ǹtì kí ni wọ́n yàtọ̀ síra wọn. Ó ń kí bàbá Buhari lẹ́nu ọjọ́ mẹ́ta yìí wàláì bàbá Tinubu tún tẹ̀ fún Buhari ni. Ó tẹ̀ fún Buhari. Bàbá wa Ọbásanjọ́ wọ́n ń kúnlẹ̀ fún ọba míì. Gbogbo fọ́tò wà nílẹ̀ àbọ̀ kó bọ́ta tó rí. Àṣà Yorùbá ò lè parẹ́. Kí wá lẹ wá ń jà sí tẹ́ ń kó àdá ìbọn lọ káwọn ọba mọ́lé. Ntí Sunday Igboho fi ju Aláké lọ tẹ́ ló fi ju Àwùjalẹ̀ lọ ojú Ọ̀ní lọ ojú Aláàfin lọ onísọkúsọ. Adíjàlẹ̀ adísí ilẹ̀ ni ẹ́ Almaroof gbogbo ẹnu ni mo fi sọ. Ọ̀rọ̀ ọdún lẹ́nu ẹ ìwọ sọ̀rọ̀sọ̀rọ̀ ó jẹ́ kan nílùú bo ìwọ túlùtúlù fẹnu jáwáyà fẹnu bàlújẹ́ kì í sọ̀rọ̀ ọjà o
èmi ò sì ní o má fún lésì o kó má ṣe wọ nìkan gan. You are a disgraced man in Yoruba land. You are a disgraced man in society. Almaroof. Ọlọ́run torí o máa sọ pé o fẹ́ pẹjọ́ dákun tètè pè mí lẹ́jọ́ ìlú èbó kan náà lèmi pẹ̀lú rẹ̀ jọ wà. O wà l'Amẹ́ríkà mo wà ní Germany giant country méjì ni. Ǹjẹ́ o gbọ́? Kábíyèsí Ọ̀ọ̀ni lónìí kì í ṣe àbúrò rẹ̀ kì í sì ṣe ẹ̀gbọ́n rẹ̀ kì í sọmọ ìyá rẹ̀. Bàbá wa nílọrin àti bàbá Tìmí Ẹdẹ wọn kódà wọn ò mọ̀ mí rí. But kí ló mú ẹ máa sọ̀sọkúsọ àṣẹ ọmọ Yorùbá lẹ́nu? Sunday Igboho tó ju Olúwo lọ, Sunday Igboho tó lójú Ọ̀nìrìṣà lọ, Sunday Igboho tó lójú bàbá Aláàfin lọ, àti tàná àti tìjẹta olójú lọ. Aláwo dé ẹnu ẹ tó fi ń sọ̀sọkúsọ kiri tó fi ń díjà lẹ́ẹ̀lẹ́. Ojú kí ló fẹ́ lọ fi wò wọ́n láàfin? Ojú kí ló fẹ́ fi wò wọ́n? Mo kí bàbá Olúwo ó ti kí wọn congratulation Mùnáfìkì Sòǹdókò ọ̀dàlẹ̀ ọkùnrin asorun wájú pọ̀ mọ́ tí pàkọ́. Almaroof èmi ìyá kàṣẹ́ẹ̀tì ni mo bẹ́ẹ̀ sọ bẹ́ẹ̀. Ǹjọ́gbọ́ fún mi lésì ìyókù ọ̀rọ̀ rẹ pẹ̀lú èsì ọ̀rọ̀ rẹ pẹ̀lú fídíò láàmú gbé kiri kó wá gbé tèmi káàkiri kó o gbé tèmi jáde. Wọ́n ní ẹ máa ṣe kẹ́ ẹ máa fọ ohùn sí YouTube kẹ́ ẹ ya wèrè sórí YouTube ni. A béèrè lọ́wọ́ ẹ̀. Wo ní sọkúsọ ẹlẹ́nu já wáyà. Ẹ fẹnu dógún lẹ́lẹ̀ tẹ́ ẹ máa sá kiri ni. Ẹ fi ẹnu yín dá ogún lẹ́lẹ̀ lè dúró. Kí ló dé ẹjẹ́ arímúmínà tá ń kó báyìí? Ilẹ̀ tí wọ́n gbé fún ọ pé o lọ rà fún Yorùbá nation ṣé ẹ gbégi kaṣú sínú àbẹ́gẹ́lẹ́ gbè síbẹ̀? Àwọn Yorùbá wo lẹ tún fẹ́ mú múgùn? Gbogbo ọlọ́mọ ti sọmọ wọn wọlé ẹ̀yin ìka aláìdá yìí. Ẹ̀kan oṣù lẹ̀dá kú Ọlọ́run ló mẹni tó máa yè é.